c'est bon. Maintenant, il kudo bada. Il est bien sorti de wagon, mon bien, la bête est en bon et bon milieu. Mais et tout le kézéo, et mais tout ça, mais tout ça, t'as du bon nombre de kézéo. Il continue à voter au ça. Bon. On est mélopo, le wagon et le des maudits. On mina le donu koyido nu wa ni tome ebe wonu koyido do nu wa me o ena yi apako ebe lo nu e klon lo fi tenele lo so wa yi lo e ko konji klem boko do nu bon we ni do ebe o eko ino le nwe mi do so nwe mi na do ebe o le eko ino le nwe mi do so ta mi lagun le di o nu gege ti mo mi do so ina vlog ana ebe po nwe ju e ina kendo ebe o ewe yin le ni ablogun bo hasino Unfoto, gampoto, asanfoto, weduto, meno, anendero. Mau pipa, mau sisesi, aliji, dojewe komeleo. Le enablogo. Bo, midipi na mongunje, asoei mitoeu. Asoei miton, bayi, mi gamo itonu. Mau, do. Mau sinsen mau pipa si alimu miyi nukonto bolevoyi meseto do agunome ete wezomo nuile kado taji no wezomo nuile lo taji o ilole me àyìn ó bó mú àmàkùnwọ̀n ọ́ ẹni ọ́ mẹ́lẹ́ òní tó sí wọn ọ́ pèsè jẹ́ ìbúdó wọ́n jẹ́ ìdó sí jí àmàkùn tẹ́tọ́ ẹ̀mẹ̀ ọ́ ẹni ọ́ àhẹ́ ọ́ ànàsọ́ tẹ́tọ́ ẹ̀mẹ̀ kọ́ àyìn ẹtẹ́ ẹ̀ mìkálò dídọ́ ẹ̀ gbọ́dọ̀ mọ̀ lọ́ ẹ̀ mi ò dídọ́ ẹ̀ kó lọlé. Mau seto, mau pato, ènìyàn. Atero mi si alo azoero como miero esse pode estar. Ekiri le gbo plato si video mu ebuti. Oh mero agun mele o bi ku pero nu bleble do sin we o le gbo plato si video e na o tele jule o agun ku dro poto mediano nu ejo na wa ni pipe o ni do e na do nu bleble sin o e gba pa o e o ba keke ti ve to ina le e do nu ene si la fo mele sara ko eye ame to e na ko bona le no e ko me kaka bo e ko me kaka bo lo de nti wo bi to le lo be ni me mo anji mele free nu mo ko to e no pa kada fo asante owo nlo ate oji donbo melo ko won le gbo kla to si bile o ye o lo ya mi do de ko o mele je mi do di o le gbo kla to si bile a o cha o khen gbigbe eton o kheru o goyi eton ye tu ndia no eto no ko me ndia e ho bro le a
do me ma ba da be to ya lo me ma ba ko to ya o ana o kan o zugbon ana o do zoni bi gbon baba me e han do le para fun tutun blo e we ndomona lo e ma ka ko do le wa no lo ke won pọ́pọ́ mílíọ̀nù pọ̀ ó máa ò pa ọ̀ pọ́ máa ò sẹ̀rẹ̀ pọ́ máa ò sí dàgbà rẹ̀ amúpọ̀ ìyàwó náà máa tẹ̀lé ìbúlò ẹ̀ mẹ̀rẹ́ yí gbẹ̀pọ̀ ìgbọ́pọ̀ ìràpọ̀ ńdòwùtò ẹ̀ ló àròmù kan sí ye jiroko me no mo wi me lo nu ko e we no eze ko le o me no mo me lo nu ko gbeto ki lo agbo lo fi dibo e si o gon agundi nu susan lopo me le na tun bere re kun wa wa gbeto kare bodo edo anji beka mo tuo e ma wa ege aya mo e wa o nda bi ba ya e ando e wa edo yero e na bo ma yi ga bo yi me toto bo nko ma ro ko de sa na fo wa yi o nuku ka lo tito bọ̀ ẹ̀yọ̀ ẹ̀fẹ̀ wà lórí iyọ̀ ẹ̀ gbọ́nà tèrò vòdúnlọ́dé sí ìhàn kan bó jíjà yìí bó kọ́lọ́ka mẹ́lẹ́wẹ̀ òfin ẹ̀rọ gbẹ́tọ́ máa dìbòjú àmàdólé lẹ́rẹ̀ẹ́ rẹ̀ sí tèmọ́ alẹ́ ẹ̀yẹ̀ ẹ̀yìn hàn dìbò pàmò òótọ́ vonọ́gbọ̀n ẹ̀wọ̀n ẹ̀rẹ̀ àsẹ́yìn ni nítorí mọ́ ẹ̀ tó ọ ema ka ibono wa ne ga do ho ko bono mo e so fi ne ha do e ja ko ga no egbe o mo e ga do we le o bi pin yo lo mo e ma o ba e di e yo le mo do wo e de o e nya o e ga ti do e me do nu to e o a ke yo a ja àwọn no mo go pe de me eso no es fiel mau popoplo ayo fiel hanji mo pa mau fiel ka lu kunsi fite hanji mo pa mau e ka lu kunsi mina e o chonu na dido na lo nu we ju en ya ke nu nu ko ton ene ko yi nu cambio ene do ene e do fie han ji bo pa ma wo e wu kun si lo ma o ko we ma o me do mi tun fie ni go si e o mi he o mi a kun le jo e mi awa ngbon bo ma ko baba ko fie ni go si e wa mi a kun àpapọ̀ ìwé gbọ́ nùwà mi tọ́tọ́ ẹ̀yìn akẹ́ndó àzọ́ ẹ̀yìn gbígbọ́mẹ́tọ̀ bọ̀ hásínà nkótọ́ àsápọ̀ gan kókó nùmọ̀ òótọ́ nùpọ́mẹ́lò àyẹlẹ́ ńtọ́ lẹ́ẹ̀dì kú iná wà lò àkúnmẹ́yọ ní akẹ́ndó. Bìnnáwó kà ń lò bidene si we ma da blancon ika me kolonko ton so iko aton kunoko bidene si we ma da blancon ika me kolonko ton so iko aton kunoko mere mo wona kan ni mama lo ko no bo mi e ga wa e ko wa nígbà tí ẹ̀yẹ gbẹ́tọ́ tí ìwọ á tún sọ gbọ́n tún wé máa ẹ má bẹ̀rẹ̀ wájú ẹ̀ náà tún wá
Deh ka kan ni so ni o ma fi go to ni. Ene mo. Ina anu di jame si mame. Tak maton. Esi jame. Kwa. Soi. Bang. Soi kwa to mo ku lo ko. Patung tu pun ni. Fisum dia ajini lagi. C'est ça. Oui. Simeon, Lévi, Judas, Isaac, Zabulon, Ruben, Wayne, Lukombovi, Jacob, Senka, Rachel, Sin, Bissoleli, Joseph, Benjamin, Meseto, Rachel, Tom, Biruba, Sin, Bissoleli, dans photo Neftali, Meseto, Léa, Tom, Zimpa, Toledi, Gadi, Photo, Hachette, Jacob, Sin, Bissoleli, et Chili, Mésopotamie, Totalité, Tom, Destin, Nicolène, Jacob, Toto, Isaac, Lo Maule, Lo Kiliati, Abba, To Eleon, Where to Pigron, Iweti, Finewe, Abraham, Isaac, Nodai, Isaac, no Isaac no pé, àwọn Isaac no pé, ọ̀pẹ káwọn kó Isaac no pé, ọ̀pẹ kẹ̀lẹ̀ kó sẹ́kẹ̀lẹ̀ kó Isaac no pípò ọmọ ìpèsè ewa kú wíṣù tọ́gbó tọrẹ fìtọ́ Ezawuko, Jacob Kobi. Ẹ̀jẹ̀ni. Mímọ́ à, lòfin ní ọ, bí wo ló kó ẹ̀? Bí wàtọ̀. Ewẹ̀ Jacob jì. Wàtọ̀. Tẹ́wọ́ tí wọ́n ká ní wàtọ̀. Yon lo kó lélẹ̀ ẹ̀rọ dínà pé pọ́lẹ́ àníkọ́ ìtọ́lẹ̀ ní ìkàwáyé mẹ́lọ́pọ́tì bọ̀ ìyé tẹ̀lẹ́ ọ lédè ẹwà máka náà sí ẹ̀kúgbà ọ ẹ̀rọ yẹ tẹ̀lẹ́ ọ yẹkúndú àìkúmà dìbò wọn yíó mẹ́tẹ́lẹ́ ká mẹ́tẹ́lẹ́ bọ̀ fìfú yẹ jẹ́ tán lẹ́ ọ ìyé jẹ́ tán lẹ́ ọ kéjẹ̀lẹ́ dó àìkúgbà débù ló Israẹli tó mọ̀ lẹ́yìn máa tó ìrẹ̀ ẹ̀jẹ̀ fún ló ìfún ọmọ àmì Kana lẹ́yìn máa Kana ọ̀ lẹ́yìn gbà Kana lò Josué pẹ̀lú àìbẹ̀ gbà Kana pé ọ máa ò lọ́lé ìyé tẹ̀lẹ́ ọ Jacob bí jẹ́ èyí mi lẹ́bi lọ́mẹ̀ àmọ́ ìyé tẹ̀lẹ́ ọ ìyẹ̀kúnná yẹ̀kún àìkúmọ̀ ìkún ọmọ àmì dókítà ìtàn mẹ́tẹ́lẹ̀ Lévi ìbílẹ̀ yóò ẹ̀ máa máa àìkúmọ̀ àmì yìí àwọ̀ ìmọ̀ àwùjọ dèmọ̀tìmọ̀ ọ́n dídọ́ àlọ́mẹ̀ àní àlọ́mẹ̀ wọ́n ní ẹ̀ka àlọ́mọ̀ ẹ̀rẹ̀ ìtẹ̀lẹ́ ìkún no ede Lévi si me epo menami me oroko allo aha bio Joseph wo edole iye na yi apapo yo we
Nteutu do Jacob de boso Viton we sodo teton et de Joseph aussi boso Viton we sodo teton Viton lo koyin Benjamin but Viton we go Manasseh. Non, Benjamin ou Jacob ou bien? Allô? Benjamin ou Jacob ou bien? Viwe, Joseph ou Tolère. Ephraim Kodo Manasseh. Et Joseph aussi. Boso Ephraim Kodo Manasseh Sodo Teton. Fier. Nous, mais ouais. Do yon no gudu ewe ni mu a o je wu a ni mu a di eno nu enu àwọn ko eno o je wo ho vi wewe ni le o vi sunu wewe ni le o ye de le vi simi o epo me na bi epo me o ro ko be Joseph simi o lo epo me wo pa je wa so Joseph si vi we le go na o lo wewe won Ephraim ko eja akota ya ka gbe me ni o ka Joseph si akota akota Ephraim ton podo akota vlo Manasseh ton ino do de epo do Manasseh o e ma do we pa ko do ko no Jerusalem de do to do mi mo a Jerusalem si Israel si to e ma do we bo Jude to e ma to do we Dodeo akota we adare no fune ejiri Benjamin Ephraim podo Judah Ephraim podo o Manasseh si to bon flo bo flo e po e yaka ebe me we ni but you know, me see, but I am a human there. It ain't I'm a body dialogue for me, they want you on. But never go. Bon si ça si nous wale d'ailleurs mais des bons savoir avant ce que t'es savoir et d'autres livres de Godeni avant ce que t'es avant nous avons rien mais là Saoul dossier au pied ils sont t'es quand Samuel non ouais à penser que grave pour savoir pas bon Samuel wa ciao ani adote les vivile no savo me ko wa do la ban ko yo e de ko wa ki de o nule agba ko no nule o français gbe we no do dai wo ni si no le no ka no gbo yo lo nka po le no se no gbo version le me no wa zoro Ojono ite le o pie ojono ide o fini no dunde ti mo no be do ne to wa ka ko gbe e ro o te lo yo wa ba e o eyi le no ra jono ite ogbon e le no ra de ogbon e mo mi we ya o ko ti mo le ra so du kra to ti ro akuru ti na be si bo ne na adabo ro akuru e kuro e ni wa so a donc on a data dans le data on a dit la parole de Dieu dit Padiolo yele o bla dogo dada ro fo
soit au candidat, on soit côté télé, mais on donne des balles au gamin de toi. Peut-être un mensonge, ami, soit un mensonge. Peut-être où ça, mangeur professionnel de dîner au fond. Pourquoi de dire anyway. Il a bon, les vies vilaines. Il y a des lèvres qui nous condamnent. Nous avons forcé ça. Nous avons bon, et nous savons que nous avons alors que nous avons beaucoup, alors que nous avons des bouts d'eau à bout dès quand et nous savons nous m'en mais les ewe non avant moi adala ko je gba wo a ku wo se ku jo wo le o adon wi kan me uza e ko uza e wo do si ai so wo dalo akọjẹ gba ina je me zo yen pikoti me le zon ni we ai ni to mu ma adalo wo ma mais à ça il va y peut-être il y a quoi ça hello quand si on lève pour là-bas il y a des gars qui viennent Lévi là dit donc il est non mais il y a pas de Lévi il est prêt pour la confier il va aider il y a un homme Tito sûrement quand nous portons ça il go Tito si oui ma mais c'est combien de mots mais c'est ça moi Tito sûrement quand nous portons ça il go Tito sûrement quand nous portons ça il go Jacob lọ́dọ̀ Israel yọ ó fi tán lẹ́ kó wá Egypt pẹ̀lú kó wá kó tó tán kó fìlẹ́ sí ìkọ́lì Rúbẹ́nì Simeon Lévi Juda Isaka Zabulon Benjamin Dan Neftali Gadi. Muito cachê. Já como ouvi, eu a Egypte Biblo Candegman. Então, Joseph o capo do Egito, Bené. Bom, Seigneur, ele é bom que les visions melene boa Egypte boyo. Il est vrai. Bon, mais et soyez vos sodos mau canta. Il est de l'aime, mais non pas mau léo. Il va aussi. Mais à l'intérieur, qu'est-ce qui sont sûrement? T'as ton qu'est-ce qui sont sûrement? T'as ton est-ce qu'il va me tenir? Mais là, à tenir, ça y va, ton bonheur va cambier à ton go. Qu'est-ce que ça c'est? À ton go. Est-ce qu'il va me? Quel est bon? Et non, à la salle de l'île, nous à Odo Futon, son lait pour nous, Yéna, do à Yé. Isaïe vit, il est dans soye. To bi anaso aron foto futon sunu lepo boye dele kede wena no wa bosanu pre ma uto zo medefu mani bosanu pre ma uto a de sepo aso eneo na wi Et moi et tu veux c'est quoi Tommy 9 à 13 Mama mama bono Moïse do
Ye mau mabo esu eso le vivi sur le ro Israël vit de lait bimé. Do Israël vit de lait bimé. Boso yido to Israël ton sin ko vivi le bi do me. Cheweni cheweni nubo bebe. Eji kono le sin ko vivi son le bio. Israël vit le sin ko vivi son le kodo kangi to le sin ko vivi asole ko dofu nu yede chewe ni nyewe ni ma. Jom na ka kale atongo 45. Ele vive le go vonu yenani de le vive le go vonu le vive le dofu. Allô? Ah, le vive le dofu. Nu yenani pardon. Ye mama to. Do Israël vit de l'Est pour vivre Satan. Système. Como ina niche. Ko jole vivre l'Est carré. Do Israël vit de l'Est carré sin pour vivre l'Est. Como ina niche. Amor, só quem com enamorou no convívio Israel vile tom acordé candé ban no com atom landeji deme candé dileo. Le verset 45 seulement. 45 seulement. Bon, le fier est un élément. Mao tient les vies bon. Yo ye deleo enano akunfo sabo wa nso nubuebo egbedio mi na koje we ma yoyo me ponu e ma bebe ma gidigidi o mi bi e ko san ko e ma o to ti po mi bi na mu je me e we so mo e no le o mi me isero le bi o ha ga ko ji me mi nubuebo nu e wa fi be cambiero me cae en cama e ando le do plato me to en cama amo lo ma osi mu kon ma o la kan de gebie bona kan bie do le azo e mi se da sino le wa kon ina do amo mi de suno mi me de suno beto e da tendo file ma o lo na le kan mo po bi o mi azo e mi se da sino mi le ni ka wa mo yi nu bo e ni o lo mo amo no mi gudo boiku me esodofo no mawo no mi ko me esodofo no mawo leo mi mo no e no bia ye o ye ni so e de bi kwi sodo mawo sikata ye ku sodo devo bu na wa no ma ge me aka le no ka si no ma wa ni devo a e de ka lu aji no mi ni ko devo a le go kala to lo do devo a ede kain hasinoto ni akpada le beda tu ni wa dia no quiero pero o me hace me cambia para ni beda ni me don dio wendo le mi sana ni de futo azoele ma o soda si ni o mi fon que de san mi anoli tarde ni a lo ma so ko na yi ko pẹ̀lú abẹ́rẹ́ blow ẹ̀ ọ́ mẹ́rẹ́ ẹ̀rọ ní ṣé òun sa akọ́nà gbọ́jẹ́ à náà òun sa akọ́nà gbọ́jẹ́ à kí wọ́n yóò dé ọ̀nà ẹ̀mọ́ òde akọ́nà òsùn òde akọ́nà òde wọn ẹ̀ abẹ́rẹ́ blow ẹ̀ ọ́ tó sa akọ́nà náà mọ̀ àsọ́dẹ̀ gbogbo zọ́wọ́ ẹ̀ ọ̀fẹ́
Wow. Ewe bio, tu no wezu libo yiwe, po ma ozo ye no wezu libo blo yo. Nsi ublo ma ozo bo blo bo. Àwọn blo ma ozo blo bo yo ga blo sata sa so be ni. Allo? Eyo wa. Wo no e ba ni yo. De mi ko yi akojije yoyo si vida yo. Ni bi ko yi for sample ma o to. Be bi do kaka bo mi e bo ani. Me no wa. Azoe for sample ma o to le no wa. Azoe e no wa. Bo le sepo agba ma o to si nuko. Me ebo. Ndeti mo. Fon be ne yo ganjia. Lo agba nuko. Oh, akọjọ ẹlọ ma kókó ọsí fún gbéwẹ yìí mọ àmọ́ mẹ́rin lọ́nà pọ̀ gbọ́dọ̀ mọ́ ò sí gbọ́dọ̀ wà mọ́ ò sàn sọ̀lẹ́ ọ ẹlẹ́dọ̀ mi káàdó mẹ́mẹ́rẹ́ ọ ẹgbẹ́dọ̀ mi méjì nínú mi tán lọ́dọ̀ náà tẹ̀ títọ̀ let me see what is going on here. Okay, good. Jero, ẹgbẹ́ àdúgbò pẹ̀lú ẹ̀yìn ẹ̀fẹ́ ìlọ ẹ̀mẹ́jọ. Wọ́n kákàjẹ̀ fìdíyàn mìdọ́rọ̀ mìdọ́rọ̀ mìlẹ́ẹ̀lì fọ̀sánú kọ́lé máa tọ́ dọ̀tọ́ mìíràn kó ọdọ́ ẹgbọ́n náà kọ́lé kàn máa wọ̀ máa wọ̀ mìíràn mìlẹ́à máa pa mìlẹ́à mìdíọ̀ máa wọ̀ mìlẹ́à mìdọ́ mìdíọ̀ bìkúyọ̀ ẹ̀dọ́ kan títsá. Kpodo máa kó wọn fọ sáńkúlẹ máa tọ ewé mi kò ní lẹ́mí Jésù bí ọ mi kúṣù fọ sáńkúlẹ máa tọ wọn. Diọ mi lẹ́kọ̀ọ́ àdó nukọ̀tọ̀ lẹ́lẹ̀ ẹgbẹ́ lọ mi fọ sáńkúlẹ máa tọ lẹ́tọ̀ ńlọ wọ́n ti ń lọ lẹ́nu ìyájẹ̀ kó wúlú jíwẹ̀ ìyájẹ̀ kó lílẹ̀ jíbọ̀ mi dẹ̀ rẹ́ sí mi dẹ̀ rẹ́ àtà ìmọ̀ àlẹ́ gbọ́ mọ́. No ìgbẹ́rẹ́ èdè rẹ̀ òfin máa wá ọwọ́ ọ̀nà ọ̀jẹ̀ wá ọ̀yà dé nàdíwẹ̀ ìdọ̀rá lọ́lẹ̀ ìmá sọ ẹgbẹ́ bàtẹ́ ǹjẹ́ ìmá sọ mùsùlùmí àbìlẹ̀ wẹ̀ èyí tó pẹ́ẹ́lì lọ́pọ̀ àlọ́ǹdẹ́ gbọ́sọ̀ sọ́yìn ọdọ́ sí ìyẹn lọ́lẹ̀ ẹgbẹ́ ìgbìyànjú ẹgbẹ́ sọ́yìn tó pẹ́ẹ́lì lọ́lẹ̀ ewúsù ewúndẹ́ ewúsì àlọ́ sí pélé ní. Mímọ àyè ẹni ọdọ ẹ̀dẹ̀ yà ẹ̀dọ̀ mi mọ̀ bọ̀sánkó ìmọ̀ ọ̀tọ́ lẹ́sìn bọ̀sánkó ìmọ̀ ọ̀tọ́ dìé ẹ̀rọ ìjẹ́ mi lè pìà ní ìdẹ̀ wáyé polisi mọ̀ ọwọ́ ọdọ̀ ẹni gbọ́dọ̀ lé fìdí ẹ̀ máa tẹ̀sí lórí ìkọ́tọ̀ ọ̀lẹ́ gbọ́dọ̀ lé ìwé ìnáwó ìmọ̀ ìwà ọ̀rẹ́ àfìdí lẹ́bi ẹ̀ náà kó apá ẹ̀yìn ọ̀mọdé tí bẹ̀rẹ̀ máa yìí kámẹ́rà ń sẹ̀ dáná kó mẹ́rin ọ̀dọ̀ mi dó sara ní wọ́n lọ sí gbọ́dọ̀ ìdóso abúlé máa yí rẹ̀ ọ́ tá a rẹ̀ kó sọ́bílẹ̀ múlò sọ ìdótó pé òdótó ló kọ́ mọ́ rẹ̀ kẹ́kẹ́ àdìjọ rẹ̀ yìí wọ́n gbọ́dọ̀ nù èyí lọ sọ́yìn ló tó mẹ́tọ̀ bọ̀ mẹ́rin mọ́ bà kó tó mọ́ àṣẹ mẹ́rin mọ́ bà má tó mọ́ àṣẹ àwọ̀ ẹ lọ dá àṣẹ tán ó ní má tán àwọn òun nù kókò mi mẹ́rin nù kọ́ mọ́ jìkálẹ̀ lórí ìdílé mi dá ganu mẹ́rin nù zàyí àyíjẹ́yẹ nù zàyí mẹ́tẹ́rẹ́ bá lọ kó mi ò fi ẹ̀. Oh, Franco, il n'est qu'un évangéliste, il n'est pas pasteur. Oh. Il y a des pays, il veut voir. Des pays, il n'est qu'un frère. Et quand il y a un frère, il y a un frère. Ella fue un monguao su révérend frère. Bien. Donc, miro iwe. Asopeka ya so. Bo eka. Me non pon. Bono ken. Bono jihan. Asopeka ya bigo mesan so. Bo yi ton po mi do awa. Mina yìí akọjọ yóò máa kókó ọmọ gbóná yìí táwé máa lẹ́nu àpá pé nìkọ̀tọ̀ takọ̀ àtọ́ kíkà bá nìkọ̀tọ̀ sọ́yà ìdíjọ́
Mais maintenant, donc on veut filer. Mais est plan. Moi, comment si colère. Moi, oui, mais quand les deux font oui. Oui, yes. Et le temps, oui, ma. Ah, et tu es là, moi. À part que nous comptons, ta quoi, qui camène, nous comptons ça, il y a des égaux. Et là. David ko àwọn agarẹ ko de asafu vilẹ kimani vilẹ ko yetutun vilẹ ko gbogbo pọyina lọtì hàn yedẹrẹ wẹ. Lofo. Yeah, lofo. Ain't lofo ah. Ede lofo. Ede lofo. Yedere wẹnu òpó ìmáwò sọdọ oníyọ lọdọ hàmẹwẹ sísẹ wẹnu wọnọlù àkìdìbò kótó kàn kókó dẹmẹwẹ lọgbọnọlù pété fún dẹmẹwẹ yẹmẹ èdè tó nàjìjì zọ kọlẹ bíi asafu vilẹ. Zakui Zaku Neta Diako Acelerato Toi Asafu Wẹ́rọ yìí wọ́n náà lọ kó èèmà òsọ́dọ̀ nùníyàn tó hàmẹ̀ lé àkọ́sọ́ lọ́gbọ̀n yìí. Yedu tún vilẹ gera yawu seli yetsa yawu katsabi yawu matiti yawu ko tsimeli ko ebro yìí mẹ ayize bọtọ ìtàn yedu tí ọmọ nọ. Tọ́ ìlú tí ọ̀nà yìí ìwẹ́ náà dọ̀kú máa sọ́dọ̀ lóní o tó hàn gbọ́nà kó àkíkíkó nílẹ̀ tó máa máa bọ̀ gbọ́nà sọ èso káàrọ̀ ìmání ìdílé bukíya wú mata níyàwó wú ziyeli. Cebu yeli muti kanani ya kanyau kanani eliata kita ruti romanuti eze yojile kacha mamloti puti foto makazi tipo ne enere diweni emani we ni lumoto akofoto lugono pa susu no ọhọn mọfọ visunu wẹni yonu atọ wẹmawo na emani vienere diwẹnu jìmá. Tó máa bọ̀ péye tó tọ́ ìtọ́lẹ̀ sí àjẹyìn. Tọ́ ìtọ́lẹ̀ sí àjẹyìn. Ìnáwó gbóná fún pété gbóná fún àgídígbó délẹ̀. Sáfù ìmánífò ìtútùn kó àkọ́sọ́ sí àjẹyìn. Ìkó lórí ìtọ́n. Èèyàn gàjì tó pa máa lẹ kó ló tẹtọ àfọwọ kàwé ló tẹtọ àfọdé kàwé tọkọ èyí
Atọ́kùn kátọ̀wọ́ èyí àpọ̀ gbóná òlé àzọ̀ lájẹ̀ ní kórókó. Ṣé o ní lọ ní àlóté fún ẹ̀wẹ̀ yẹn? Ńlá ń lọ tẹ̀ fún ẹ̀wẹ̀. Mímọ́ àzáfù vilẹ̀ ọ àzáfù ọ kẹ̀ẹ́tsọ́ mu vi ẹ̀ kẹ̀ẹ́tsọ́ mu ẹ̀yẹ ká ń lè vivi. Wọ́n yẹ́nì èdè bọ̀ yìí bọ̀ sánú kúrè máa ò tọ́ pọ̀mẹ́bí ó túmọ̀ tó o lè gbè lárẹ́ ọ. Yèmẹ́wẹ̀ àkọ́sù dàbí bi tíyà hàn pálẹ̀ lè bẹ̀rẹ̀ yẹn lẹ́yìn bí afọ́lé náà rí afọ́lé kàwé tátọ̀ nígbà tó afọ́lé kàwé tátọ̀ náà nínú ọ̀fíwé jì náà tẹ̀mí wọn nàdé káàkóró kọ́ ọ wẹ̀ ẹ́ wọ́n mẹ́rin lọ àgbọ̀n mẹ́fì rí náà tẹ̀ jì náà ẹgbẹ́ yà ní tó wọ́n sí. Wọ́n etí àyèdófò bọ̀ ẹ̀nọ́pọ̀ àgidigbó kpọ́lọ́pọ̀ kàm kpọ́lọ́pọ̀ pété nwe ìnàbúrẹ́ ọ ìnàbúrẹ́ bọ̀ máa kọ́rọ́ lé hóédò hóé máa sọ́dọ̀ nínú yéélé ọ ndẹ́nu wa sọ́kọ́dọ̀ hàmẹ́ gbọ́ndọ̀ pàmò dàwọn yòókù tì pọ̀ ń tún tọ́wọ̀ ẹ wá kó sí wẹ̀gbọ́n ẹ̀dì hàn léèwé mọ́ lókòtì mọ̀ hàn ẹ̀ ẹ̀dì ọ tẹ́lẹ̀ máa kó ẹ̀ lọ pọ̀ ẹ̀ ní sè lèmi sè máa kó ọ ẹ̀ dára ẹ̀ ẹ̀ tó kákáká bọ̀ mílò ẹ̀ kó ẹ̀ ní sè gbìyàn èmi náà sọ gbọ́dọ̀ pàmò náà bó sọ́dọ̀ hàn mẹ́ hàn nsọ́sì ń tún hàn bó jì kan jí à àmọ́ hàn lóbi lọ ẹ̀rọ lé nú àjà ń lè wá gbé ọ àló tajú tó àjà lọ wí gbé o náà yọ Jésù déwù tó mẹ́rò àlọ́ wíwẹ́rò kánà lòjá sọ́mọ́ta ojú ọmọ ẹ̀rọ Jésù dìde ìrọ̀lẹ́ ọmọ ìbílẹ̀ ọmọ ọjà Jésù rẹ̀ wà bó ń wà nù kọ́kọ́ àlùkò ẹ̀ka mìíràn nùdàgbé bìọ́ ẹ̀ wà lóògbé nù àwọn afọ́ ẹ̀yọ Jésù má lò fi nẹ̀ àwọn èyí tẹ̀sí kú lẹ́dọ̀ ní ẹ̀dọ́ nílò ní abúlé àhàn à ń dènà wà ń dà Jésù déwù má ń mọ́ àwọn nù ẹ̀wà ikú ẹ̀dọ́ ẹ̀lò tó mẹ́yà nà mọ́ eso na dia bọ́ọ̀rẹ̀ náà ó kọ́kà lè di nsọ́tún ìwé kan nsọ́sì ń ké kan ọ̀dì lòjìá lónìí lè di ó ìpè náà ìpè kò wọ́n di yé nsọ́sì pé kan ó ké lòjìá lọ nù ìhàn ọlọ́yọ ẹ̀ tàbí kọ́kà lè gbé ń kó de ìmọ̀ òsọ́dọ̀ àyíká mi ní ìyè tẹ̀lé lọ ẹ̀wẹ̀ ìmọ̀ sọ́dọ̀ bẹ̀rẹ̀ ẹ̀yọ́ sọ́dọ̀ hàmì gbóná jì lẹ́lẹ́lẹ́kì bọ̀ pọ́ hàmì wẹ̀ nínú gbóná yọ sínú yìí kà gbọ́ngbọ́dọ̀ ló fi sọ̀rọ̀ lé ẹ̀ ń lọ ní ìdọ̀dí ní ìjà dọ̀dí ń lọ dá lọ pàdé ìbòjì tí ń jà dọ̀ ń jà pa kúlíkúlí tọ̀ ó ẹ̀ lẹ́dẹ̀ ẹ̀yìn máa wèé sẹ̀rẹ̀ ǹdẹ́ ọmọ pé wọ́n náà mi hàn belelele hàn jọ hàn nùgbò pọ̀mì àké gbóná pa bọ̀ iná jẹ̀gbẹ́ ó jẹ̀kàgbẹ́ abẹ́yẹ́ lọ́lẹ́ àyẹ̀ pé hàn ó sì hàn sagbó hàn dání arúlẹ̀ sì hàn o nẹ́ẹ̀yà àná yìí báyọ̀ àkọ́ngbóló lẹ́ sì hàn àló o. Kọ́rọ́ yìí la ẹ̀ lọ bẹ́ẹ̀kyẹ̀ o mẹ́ẹ̀ẹ́dẹ́lẹ́ sì hàn ọ̀ ẹ̀mí àdídá lówó lúlú àdọ́ra ló kì Jésù dé mẹ́wọ̀n ẹ̀rẹ́ ọ̀ mi ò lè kọ́ mi mọ̀ ọ́ yẹ kọ́ mẹ́à ní ẹ̀tú lọ́lẹ́ máa wò ẹ́ sẹ́ ọ̀ ẹ̀mí dé ọ ẹ̀rẹ́ ẹ̀ náà mi hà gbé wọ́n náà mi hà pípa ẹ̀ pọ̀ bí ọ̀ fún ọ ní wẹ̀.
you know, pa. But esi le de ema sido ema ena mina otre doe na so ka elo ka ni dibo mina yi ko kan dibo na yi do kan ni dibo me bina se ro pe o me mina otre do mo de mo de ko na ke de mi utuo e ro jo ha do jamble me mo mo do po mi wa e di vie yo de ma susu ni a me le do me lo tonto na do mo si ne de finos je te si me ko me bon yo no come bon e no ti da bebe no je si so me le dio me gari me ne ai ha me le no dio mo e me gegeti bo mo na ye ka bo ne mo na ye ka o e ale bo ko ni bo na le bo wa so de bo na ba do de wo e amblo mo e a so clear to mo hanya to mo bo so agbade do nu ko bo me le de to le e ka do e ka di lo ku e bo ero ba je yo bi e yo lo ka je lo coral lo ka ni pe ta bo nya ka wa ko ji be ero ba je Really? Mekane do e do e. Bueno, baby do ele o. Àwọn yìí o fa ila o go. Eu vai tirar. No, heyo mawo heyo ina le na mi. But me can't break on that chicken. Me and what's so they will be. What's on me no baby energy, but energy. And I do, we saw my room. Never. Oh, on the those who do not Pemere wa ta ka vivi gani pemere lugu. Kita bi ka ba ta da mra de yesi. Me ko si do ya ku mo. Ni we na ko no mli do. Ni we na. Me ka le ka le. Me di do wa. Mẹ́lẹ́ náà tó gbogbo ẹ̀kan jí. Tẹ́wọ́n sọ wọ́n nà mọ́. Bẹ́gẹ́gẹ́ ní ọmọ lọ́lẹ́. Yé sì wà zọ́lé máa zọ́ yọ pẹ́ bókè àwọn ọmọ ìtàn. Máa nà sọ àsọ ètò sọ yàtà. Àwọn ẹgbẹ́ ló bá lọ́lẹ́ ẹni ẹgbẹ́ náà nà ọ̀nù pọ̀. Kí o tẹ́ filẹ̀ kí ẹ máa ẹ̀dùn lè pèlú yẹ. O tún yàrá kọ́ wọ́n yẹ kókó kúlọ́ àlèlétà inú ìrẹ́ rọ̀ wáyé Matthias. Èjì hàn ọ́ ní ọmọ rẹ̀ gbé tán yẹn. Èèwù ẹni lẹ̀ ọ̀pẹ nítọ́kùn yàn àwọn nípò sì di àwọn. Ebi ó pè àtọ̀ ká ní oko rà lọ́nà. Ẹ̀rọ tó mọ̀ yà. Kásọ̀ gbódà lọ́nà ní yàrá kò kú. Sọ̀gà ẹ wá kúrò ní gàdé náà kò. Ko dende ko to ko nene o tengmesi kan e wa ton enyo etu ese nu ko si kan bo mu bi fode e do gbe do ko la lo ka to bo pe a ton ton le fo me no distance bo ya e ka ko do ma o sen ka je me le ya e so pa ma Notre Dieu là, il mérite le meilleur. Oui. Non, mito. Ou bien il doit. Mais il doit. Ah bon, il doit. Mais je m'en rends. On m'a oublié mon parent. La somme est si bien non. Bon, il y a
Je touche à la municie. Je touche à la municie. C'est-à-dire que Dieu mérite quoi? Le meilleur de chez nous. Pas le pire. Hein? Mon frère, est-ce que tu as jamais lu un avis de recrutement? Voilà, oui. Qu'est-ce que tu lis? On dit être de bonne moralité. Avoir titulaire d'un diplôme d'honneur. On en est. Mais non, mais on est bon. Alors, attends, des pas. Mais dès qu'on voit là, allô? Il y a un peu de son, il y a un peu de son. Qui dit pour le wawa, ma ouais, il y a un plafonné. Alors, si les gens de ce monde veulent le meilleur pour leur entreprise, c'est Dieu qui va vouloir les nuls. Non! Dieu nous a appelés pour chanter. On n'est pas nuls. Mais on doit travailler notre voix, le texte que Dieu nous a donné, le rythme. Tellement de choses qu'on doit travailler. Mais on est tellement être brouillon qu'on est obligé de prendre les chants de l'église, de foutre Jésus dedans. C'est ce qu'ils disent ça. C'est non. Donc, mais moi, tiens, mais tiens, mais à jouer, mais à à sortir, mais là, tiens, beaucoup pas. Bon, quand il est mort, dodo, il a mis un sort de ramé, pour ne pas. Tu as fini avec la gosse. Moi, ça m'a dit, on a travaillé sur la vie. Mais, n'a pas les kia. Nous nous comptons mieux que nous allons, à ce temps, il y a un nom qu'on a pour. Hanti du pas, ma ou, c'est ma ou, il a. Oui, ce n'est pas un show, ce n'est pas. Je ne sais pas comment je vais dire. Et plein de mots. Donc, mais alors, mais yo, mais ouais, et voilà, mais tu l'as mis au frère. Mais vous pas le comment. Mais voilà, conseil. Alors, mais on a animation publique en bleu. Et t'es bien ton bois. Mais c'est mal. Allô? Moi, là, on mal. Et un pas mal. Et là, hein? Ah oui, j'ai dit autrement, oui. Mais on va voir. À tout voir, mais bien, le ton, ouais, mais tu l'as dit. Mais écoute, mais tu l'as dit, il a les candides. Et on dit, alors, mais c'est assez pour l'enlever. Mais, bon, mais là, il a cité beaucoup d'eau. Alors, il a cité beaucoup de choses. Tu es d'eau? Ah, tu es et on va dire, on a sur le cité. On va aller sur le cité alors. Moi, on go de l'oreille. Tu es bien là, on ne va pas voir. Et le moyen. Nous devons, mais nous avons Tito et même Dio, et nous sommes mais là, il y a un peu de moi, on peut pas, il y a un soir papa, mais là, tu vois, et ça, on va dire, A, B, je ne sais pas comment je vais expliquer ça en fond, mais A, B, on se voit de lui. Oui. Tournez
pọ̀ mẹ́ mọ̀ yà ẹ̀rọ ló fún mi bọ́lọ̀ yóò hàn jíwẹ́ ọ ẹ̀ ọ̀ dá ìdẹ́ mu hàn ayọ̀ mẹ́rin sè mẹ́rin kò fún lẹ́ẹ̀mí tó yẹ ẹ̀rọ jọ àwọn ọ̀dọ́ ọ̀gá ọlọ́dídó bẹ́ẹ̀ ni wọ́n bọ́lọ̀ yẹn wúlò lòdù kásì ní. Wọ́n ní mo hàn jẹ́ fìyà àmọ́ dáyì nyàndé wẹ́dò jọ mẹ́bọ̀ gbẹ̀rún àpẹ̀tò nyàndé wẹ́dà káyí wẹ́bọ̀ gbẹ̀rún àpẹ̀tò nyàndé wẹ́dà káyí wẹ́bọ̀ gbẹ̀rún àpẹ̀tò mímọ́ lọ atọ́lẹ́gùn nga nyàndé wẹ́dà káyí wẹ́bọ̀ gbẹ̀rún àpẹ̀tò òjò ṣe òjò mọ́ mẹ́bọ̀ gbẹ̀rún àpẹ̀tò. Ibrahim gbọ́dọ̀ àbọ̀ ìsọ̀yún nyàndé wẹ́dà káyí wẹ́bọ̀ gbẹ̀rún àpẹ̀tò òṣàṣe wẹ́dò jọ mẹ́bọ̀ gbẹ̀rún àpẹ̀tò bọ́tọ̀ tí ọ̀rọ̀ jẹ̀tì fífá di ọ̀wẹ́ pé ebe òótọ́ tí ọ̀rọ̀ jẹ̀tì ṣàṣe jẹ̀tì mìíràn zọ̀ yìí wẹ́ pé ebe òótọ́ tí ọ̀rọ̀ jẹ̀tì òwe nìkan bí ọ̀pẹ́ pé ebe òótọ́ tí ọ̀rọ̀ jẹ̀tì ṣàṣe jẹ̀tì mìíràn zọ̀ yìí wẹ́ pé ebe bọ́dà ṣe kárọ̀ ń pẹ́ lọ́tọ́ bọ́dà mi kára bọ́sà bọ́sẹ̀ òde ayọ̀ òmẹ́ sọ̀lẹ̀ ní àkúdò wẹ́dígé wẹ́. Yeah. Ima de wu ohun ma wa nuko. Nubo. Ma wo single media. Do mi do na pra beto level ya se ma wo. Me le na le wo, ma wo ndo mtiki na we, tiki ru ya. Ndo fine. Ese je suis pas là. Ici là. Donc ko yan, ko ma wo to wọ́n wọ̀ ní ọ̀gbìn tó sì wọ́n fẹ́ wọ́n ní fẹ́ bí mọ́ mìíràn wọ́n bọ́ títọ́ mẹ́lẹ́ bọ̀ títọ́ mẹ́lẹ́ tó ẹ yọ sọ́nà ọ̀hún mẹ́lẹ́ ọ ìwà ìnànà pọ̀ kó pa ọ́ wíwẹ́ lò má wọ̀ nà pa rẹ̀ bí ẹnu mẹ́lẹ́ dà kọ́ ọ̀pọ̀ ẹ̀ sọ́ àkàkọ́ gudu nígbà bí abùsùn lè gbẹ̀rẹ̀ lọ. mẹ́gà nà kó do yẹ mẹ́lẹ́ nà kó do yẹ lómi tí wọ́n ní bẹ́ẹ̀ wá wọ́n ò sí ilé ilé tó wá. Bọ̀dù wẹ́ dòkútò mọ̀ tó bọ̀ náà lọ́rọ̀ ayé ní wọn kóta kó jẹ ọwọ́ yìí ní lọ lọ sọ yìí tó yìí lọ. Àwọn tẹ̀lé yàn hàn jíwú gan alẹ́ pé hàn wọ́. Gbọ́n bẹ́ẹ̀ tó yẹ ọ ẹ má pa soso ní ma wọ̀ à. Ní ìwà kún àdìpọ̀. Ní matẹ̀lé yàn hàn lè jí àwọn. Ebe yọ ma wò na sọ́kẹ́ ní ìwúgà wẹ̀ mẹ yọ hàn jí ló bẹ́ẹ̀ tó yẹ ọ. Wà á nà lẹ́kọ̀ọ́ sí ẹnẹ gbúdú sánsan kẹ́hìndì. Mẹ́mú àbólọ́lé padà wà lẹ́yìn tó ní wọ́n mọ̀ wá sí kótó yọ. Ní abẹ́ òwe wà tó jẹ́ máa. Wọ́n ní ekele ń lọ ekpèjì nínú kọ́tọ́ ń lọ. Máa ò tíá lè bí ilé gbọ́dọ̀. Ìníwá ìnádọ̀ àkúnkó ìnádọ̀ ò sísẹ́ ọkọ̀ gbóná lọ sáfọ̀. Lè bí ilé mẹ́wẹ̀ ẹ̀wà tíá dàbí bí tíá mẹ́rin náà jì kan bọ́ná ń pa àwọn òlẹ́lẹ̀ ekele lọ́lẹ̀ nìkún ìmẹ̀ ayé adé kòǹgò máa ò sí nukun ó gbẹtọ́ nukun léjì. Pété lẹ́mọ̀ lọ́pọ̀ ìpẹ́tọ́ yeux dessus. Mi
le mal aussi nous bon. Bon, maintenant nous connaissons des canyons, mais nous avons nous maintenant nous connaissons des temps. Mais quand on est au Nassau, hein? Quand on est au Nevria, et j'ai décidé de voir comme moi, Calito me le coupe en gamme. Et c'est bien. Nous sommes dans les. Nous attendons non. Et les vidéos, il sait comment on est. Mais à la chambre, même dans les idées, dans les voix, pas mal. Nous pouvons, mais pour nous, mais nous disons, pour ça, nous pouvons nous pouvons des tirs, mais des récits, mais des récits en l'eau de la vie. Nous devons nous donner à zone, tant et on a tombé les boy, na sema ou pas mal. Et le moment, nous donnons les bémoins à zone, ma ou soda si nous nions, et on est il y a oui pour nous, raon, bona pas, bien ma ou c'est moi, c'est un ami comme pas un job. Et à part, et on sort comme un asté ou des gros dans des vidéos moyens. Allez au nid kanchi. Pour qu'à la tire, d'arriver, ben un aussi. Et quand il a mis les policiers là, pour le adore, pour qu'il Jésus des mains. Ne voulez pas voir, bon à l'heure de folie. Il y a un petit mot, et pas un repos. On va y faire, et là, oui, Noé, Noé, tu dis mon bail, et non, pour que Kaka, on est les téléwaro, boya, faut dire d'autres dis mon même, Kaka, go. C'est grand, bon, tout le monde. Hein? Et ouais, puis à la baille, non, c'est dans la vie, bon, oh, il y a bien. Pour quand les mots, nous sommes en public, Kaka. Et non, mais tout l'air dit au Bible, mais non, moi, nous avons dit à tout vite là. Alors, apparemment, quand les ménés tout Bible grandit, on les d'auto, il dit d'auto. Moi, nous ayons des simènes. Nous avons nous c'est l'auto, c'est nous, il y a un auto boulot. Boka de nous et nous et les signes. Bon, après nous faire un histoire de nous mais c'est hanga kandio. Bon la kondo, haye dio, et ka dio, et ka caméra. Bon, il y a un waso de uka. Mais ça les ana femme one kondo boje. Boje, to ha mi to dia sia mi to dia dia, bo me jo me sele. E wa pe ni ko mo je kan dia la pe ni je. Mo me do. Bon, il faut aller, il y a sous l'aller, mais quand même, non, vous avez dit, il y a sous l'aller. Mais il y a des choses qui sont déjà les pas dit. Il va aller, et si c'est comme moi, comme moi, moi, mais où wasso, Dieu, kakabe odi, o ti me be di be wasso, kakabe o wasso. Moi, le neimano, mimea, neimani mau si muona wa desu tolo. Leo, Leo, ni me dio no sanso. Nu mi de so ma o to da dumeo. Ma mo ba ni ko mi yo. Afita yi. O pe lo ba so ni, comme ni. Ni no ko sa yo me. E wa da bi o tu se ka me. E na kwa no na a. E na che me ni to e na ko ni. Bon, il y a un truc que nous mais voilà, du coup, nous et cette race, et religion, et zone, car il a mon président à mon fille. Et si vous les allez vers la tour, voilà, président, bonsoir aussi, soyez bien. Donc, pour ceux qui écrivent en français et qui n'ont pas compris le fond, d'accord, le fond du pasteur. D'accord? Ce soir, on a travaillé sur le thème
mission du chantre comme ministère d'adoration, leader spirituel et serviteur au sein de l'Église. Je reprends. Comprendre la mission du chantre comme ministère d'adoration, leader spirituel et serviteur au sein de l'Église. Et le serviteur a montré, le pasteur a montré que les fils des Lévi ont été choisis pour servir le Seigneur. Et s'ils doivent servir le Seigneur, ils ont deux choses à faire essentiellement. Veiller sur la vie spirituelle. On ne peut pas être un chrétien, chant de l'Éternel et vivre de désordre. Prendre son corps, notamment, et faire ce qu'on veut, et venir encore se pointer à l'église pour qu'on veut chanter pour le Seigneur. La seconde chose sur laquelle il a insisté, que je me rappelle, c'est le fait que nous devons prendre ce de ce que nous faisons. Quand je suis chanteur, je travaille pour avoir une meilleure voix. Quand je suis batteur, pianiste, instrumentiste, je travaille pour bien le faire. Et si je suis chanteur et que je vois que je me débrouille de ma voix, je ne porte pas comme les autres, je peux trouver autre chose à faire dans le groupe musical pour être sérieux pour le groupe. Et non forcément vouloir chanter avec quelque chose que le Seigneur ne veut pas. Donc le Seigneur mérite le meilleur. Le meilleur, des fois, vous le faites des filles, et tout le monde, il y a des répétitions, nous t'avons lié. Donc on dit à peu près, on a encore. Donc tout, Mao, nous ne sommes pas Mao. Bon, alors, mais là, c'est bien. Mais là, on est pour le bien. Et donc, quand tu fais ta main, on va pas non, mais il me contente que à cause du gars, on est tout. Mais tu es là avec le bon, mais il peut vous garantir, vous dites, moi, tu m'as assuré, on va oui. Bon, vous voulez comment on dit? Bon, on dit, nous avons le monde, on a le foutu. Nous avons un pour eux. Nous avons aussi pour eux, on a oublié. On a aussi pour eux, il dit bon, on y a un peu à côté, mais on a côté, mais tu as un côté, mais nous avons rien. On aussi pour eux, on a un côté, il dit bon. Bon, tiens, ah, tu as un oui. Eh, oui, c'est un oui. Un bon, on oublie le point. Et mon, mais la oui, pour mon country. Voilà tout là. Avancer la vie et nous comptons une responsabilité du client. Big Bob et Zoé. Mission spirituelle, Big Bob et Zoé. Bon, mais il est une bonne contemporaine. Leader spirituel. Bon, les ouais, non. Mais là, c'est non la boum. Donc, il y a peu de grand dit-on. Mais là, il y a beaucoup de gens. Ben, non, qui connaissent ma bouton. Et là, bon, moi, je fais j'ai chauffé, on le fait sur mon show, j'ai chauffé au con, tout le monde est dans l'idée. Et là, tu as tombé là, maman, pour finir, les gens bon, les gens je dis, quoi, je dis, non, ça va une mission, ça va une, tu peux t'appeler le toilette, travailler au déji, never no kahamo, never come to Hamo, I found to Hamo, Mao, et il y a une jeudi. Donc, parce que moi, c'est que il y a une partition, il y a une partition, et il y a donc, on a marqué le jeudi, donc, pour le jeudi, on a les watch. Donc, le bloc million, on a bloc dans les tons et Mao. Et puis, on a fait, il y a des côtés pour Mao, Mao a eu quoi avant, et là, on va faire le ciel, on va faire tout le monde. Donc, pour la période, il y a tout le monde qui a eu Mao. Merci beaucoup. Mais là, il nous camions attend. Voilà, non, quand même, c'est comme là, on a tout le fait, il faut qu'on sorte. Donc là, nous camions. Mais il y a un camion, on a un ballon, on peut dire, nous camions. Mais il y a un camion. Oui, il faut nous.
tọ́ni kó àbọ̀ lọ́dọ̀ kọ́ ọmọ ká ń mọ̀ ní ká lè kó ẹ lọ báyọ̀ mọ́ nílé ọtí kan tẹ́gbọ́n tí mo jẹ́ ọtí mọ̀ àpapọ̀ ní ọ̀rọ̀ ní ẹ̀dẹ̀ àbúrò àpapọ̀ ìgọ́ yìí yìí dọ̀ yà wà sọ àwọn ọwọ́ ẹ̀ tó mọ̀ wá ká dìbò báwọn ní nyàmẹ́ tó àmì ọ̀mẹ́ wàdí ní ọtí kì gbà kúrá yẹn rẹ̀ wà bùbẹ̀ bọ̀ ní àpọ̀ ayọ̀ wọ́n yẹ tó kàmẹ́ kún wọn ezika tẹ́kọ̀tẹ́ yọ wọ́n zika tẹ́kọ̀tẹ́ nyɔnu ti kpɔkpɔ mi lɛ ìdúgbò kpɔ ha n'o ma wò nísò ɛnɛ mi hàn ma wò ɛnɛ mi hàn ɛfɛ ma wò nana mi lɛ gbɛgbɛrɛ adi donc ɛdɔ mɔ ɛdɔ fɛ o kaka kɔ afɔnyɔ mɛ kúrò 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 ɛfɛ ma kúkú mi mi ma kú jɛ mi a wà gbɛdɛ fɛ dɔ ɛnyɛ àgbò fɛ wà mí lé lɛ abasa mi ké kó lò ma zɔ kɔn wọn tó mɔ wò tu wɔ ɛgbɔn tó tó mɛ ní ìlú ɛnu bá yɔ ìlú ɛnu bɛ diplomasi kɔ ayɔ ɛnu kó se nàdá yìí wòlé yà ɔ ní ɛbà kanya ó ní kó se ɔ ní ɛyà wà sódì o akpákó wèé nílé ɔ òkùdótó wọn nukumá mɔtsɛ nùwɛ a àbí máwù zɔ ee máwù ní ɛbi ɔkà yìí ɔkà yìí ɔmí nàbì yìí ɔ mɔtò di nàti. Ini belum masa yang ni nak buat. Nak kira mana kita nak buat. Kau kata wahai dah. Oh. So le gusta sorti no enano vidi na le fiso ko ha mo to he na ku ma se haneli o remember o ni no te ya api dada ha mo to yo na mo li api dada ritmo te meti me le hace que no locura donc era yo si molo e para puso bo era algo así con dribble feet bera na mau era algo así como lo pagué donc me chanson era lo creativo e lo que vimos no porque no le tan mecánico de lo que era un poi uno deve dire che mi così poi allora devo offro quasi mo la creativité on n'est pas mécanique ni robot on n'est pas là on n'est pas robot donc il y a beaucoup de gens qui nous parlent pas de mon appart mon compte les voilà comme ils ont on a leur mais ben mon compte on va nous la prendre ouais derrière on va vous là bon nous compte là bon nous compte là quand et souvent nous là on te veut là déjà après on puis bah déjà après bien et là ça va bien merci beaucoup et à la maison nous les donner quoi ko mi do ni o ko jene o ko so we do wa lo e lo ko ti bo ni mo ni mo ni mo la ni do nu ye mo la ni bo nu mo la ye aso bo ama do do wa mo to da du me o na mo la do be la ko jiro moedero ame moedero ame moedero ayi ame tagome bagodi nton bisian limone no oji hati ba do na waji na o tena be ma we na mi o me ma o si hamo ajo na waji ma to do pe ka me do ko mo nke ha to yi aji ha to yi mo wa ke ha no ase o ara mo nu ja gondi na we o me ne ni su na o na dai any of you we go how they think about energy but we ji o eno we de me o no yo e so we ka ho but me no le ni na ji but ko no ji we to mo to ko ya wa ni ye ko ha e mo to je to a ya wa a ko mo ka mo ti mo le ko so bi ko me o ni a bi si me lo ye we ku si di si no e mi a lo to me ma so ko ya o kan yo ma di wo ni ma lo ko da wi lo ko yen ma o da wi lo ko yen e ka wa lo le ni to me da gbe lo pe e ya e lo ni tu o so e lo kan mo gbe mo le baba ni tu e o so e lo kan mo gbe mo le
que c'est la merde au pluriel. Les merdes. C'est-à-dire que moi, il le sort comme mon bébé à il cadre Satan, il nous promet que bébé, c'est que Macron n'a jamais dit ça. Mais les gars, ils ont dit que nous m'appelons moi. Ah non. Ils sont bien. Il y a des cigares, il y a des cigares, il y a des bourrées. Il y a des bourrées. Oh. Harusnya aku itu ada yang mau kasih nama seluruh dunia, dan aku sibuk udah hobi. Pemain juga fase di Beleo. Orang pun pinjam kopi hau. Ne pas trop s'écarter de l'original. Il dit quoi? Et il copie hau. Ne pas trop s'écarter de l'original. Et éviter les plagiats. Et il dit, vous faites de l'autre, vous faites de l'autre. Donc, à copie hau, Makosi, non. Mas grosso Il faut voir. Voilà, oui. C'est vrai, il y a un peu de
c'est la route de la vie. Dans quelle Bible? Quel Baptiste ouvre son gosier? Et chante ça. Ah! Non, mais c'est pas possible. Et quel est donc? Et quel est quoi? Bon, ni na dio, ni le yon mo na. Mi ke mo bo di nu, e be do mo. E ma ko ti ya. Hai, dio e yo wa. Bon le na mo abo e dio ko pi me o to mo. Ko pi le do e mo do. Akọ wusu ton. E ya. Mo le ma ka ko wusu bo do ko he na ko pi le bu. Bo e ka do bo mu e da pi be mu ha we o. E yo. To mi na ya o na ko mo ko me. Nu da be ye rufi wonya ya rufi bo nu ya ya e ka ozumo ije to re ne je nko ala igba ka ozumo ije to re ne je nko ko jija yin no bo wa ki ya ho e no fa mi to mo si ma ho ngo ya o bo no da pe o rufi bi je nko mama ya le ga ki déteste les changements de paradigme le ni no ko ko fi bi ko mo le ka les conservateurs. Conservateurs. Et nous, et nous, nous avons oui. Oui, nous, à ce moment-là, en sens, à ce là, c'est vraiment tombé. Pour nous, à ce moment-là, et nous, les gars, si vous, tu as besoin de tout le monde, on a pu attirer un mauvais machin, mon compte. Bon, les bonnes oui, mais la oui pour nous, mon garantie, mon boulot. On a pu nous garantie, on va dire, à 100 fois, 40 fois, et non, pas qu'à la fois, 40 fois, boulot garantie, on va nous garantie. Donc, le gouvernement, on peut garantir comme il est sérieux, ou toi, on peut le souvent, on peut garantir, et il va aussi pour le bon, et il va tout dire, on peut aussi, à y revoir, au boulot, quand il y a des hommes. Bekwe ko hanja ko to melewa e mawo ko ngalo doni amen le to na ko yito so le fi lo inga tebe ni ma ko ka tebe ni ka su ko wa e wa ta ko wa so mo a mo no kame ni no kame e pe o me so